Akínmọ́ríà máa pè ká o, ọmọ Sálámì. Lónìí lọ́jọ́ fi rẹ̀ gangan pè ká owó àpè ká lámú ní òun gbéra lẹ̀ òdìdí. Àbùkù nìkan ò ní mú ṣì. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ó ní sọ́dún ìbànújẹ́ lọ́la wọn bá. Àtọ́kẹ́ akéwì mo ní ohun sókè jẹ́ kí Mariam ń gbọ́. Àpèkẹ́ kú ọdún o. Ọmọ ọmọkùnrin èdè kórìjọ ṣàmọ́dún ní ayé. Nǹkan ọgbọ́n kọ́ ta o. Mariam kò fọwọ́ pọ̀ kò bèrè jòbí nílé ayé. Wọ́n kọ́ ọdún o. Àpèkẹ́ mo ní òun máa gbọ́ bá ti fẹ́ máa porin kí àwọn bàbá rẹ̀ o. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn, ìlú Òjòwò, ìlú Àjàyí, ìlú Látòṣà, Àsúnbíàrò. Àpèkẹ́ Ìbàdàn ní dákànlùkan, ẹ̀yin ní dákànlùkan, ẹ̀yin lọ́mọ òtẹ́ gbogbo ọ̀nà sómi ṣùrùṣù. Ọmọ arẹ́yìn gbẹ́kẹ̀lé lẹ́yìn, ó sì bá mi délé ibẹ̀ lẹ́sẹ̀ kan. Ìbàdàn ẹ̀mẹ́sì ọ̀rẹ́ ògo, ẹ̀sà ògbìn ní yàrá ògbójò. Àpèkẹ́ ọ̀la ẹ̀yin lẹ̀sà ògbìn yàrá èdè ògbólúkẹ́. Ń bá jíde mọ́ lúkú ẹ̀yin gèdè ẹ̀sà ògbìn ní yàrá ògbójò. Ọ̀rẹ́ kankan ọmọ dọ́gbọ́n yóò kẹ́niyàn sí ògbìn yàrá ògbójò lórí ẹ̀yin dọ́gbọ́n yóò kẹ́niyàn òun ní kéré. Tòníta ti kálukú jọ̀yà rẹ̀ lójú. Oníyànjò ànáyànjò òjò Ìbàdàn náà ni òní dẹ́dọ́gbọ́n yóò kẹ́ o. Ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ọ̀rẹ́ gangan ẹ̀yin lọ́mọ rólú owó. Ọmọ ẹ̀yìn gbẹ́kẹ̀lé lẹ́yìn o. Ọ̀rẹ́ gangan nílẹ̀ àwọn bàbá rẹ̀ ni. A kì í wáyé ká má lárùn kankan lára. Ìjà gbòòrò lárùn. Ó ti sọdún èyí wá ṣe tẹ̀mí ìtòwó tán láti rí gbogbo. Nínú ọ̀la pẹ̀lú dẹ̀ra ní táláìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló máa ó ní sọ́dún bàtúnjẹ́ lọ́la wọn. Ijó àjùmọ̀jò kò nídìí ijó wọ nìkan lójú àgbo. Oníṣe ètè oníṣe ètè ọmọ ọlọ́jọ́ fìlà ń kí o.